káàsán gbogbo ilé o, mo kí yín tológun mo kí yín tẹlẹ́ṣọ̀. Orúkọ tèmi ni Olúmúyìwá ọmọọba Àkádìrì tí gbogbo ènìyàn mọ̀ sí ayé kò tọ́ ẹyẹ Èdùmàrè. Kábíyèsí ìlú ayé kò tọ́ ni èmi ṣe. Bàbá, ǹjẹ́ a lè mọ orúkọ tí yín sà? Orúkọ mi ni Alh Akeem Adeshina tí gbogbo èèyàn mọ̀ sí IGWE. Mo dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ olórí fún gbogbo ẹgbẹ́ Oòduà People Congress Akilẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ náà ni èmi ni olóyè pàtàkì nínú oyè ilẹ̀ Yorùbá tí a mọ̀ sí Akin ìlú Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. Bàbá, a ti gbọ́ nípa yín, a sì ti gbọ́rò yín nígboro. Ó kún tó ṣe pàtàkì tá a fi tọ̀ yín wá nítorí àwọn awuyewuye kan lọ nílẹ̀ Yorùbá tá a sì mọ̀ pé táwuyewuye ìbá ń lọ báyìí nǹkan lè bàjẹ́ nítorí ọmọ Yorùbá ńlá làṣẹ lọ́wọ́ yìí wọ́n ń la nǹkan kọjá. Kò wá ṣerú àsìkò yìí ló yẹ kí irú eléyìí máa ṣẹlẹ̀. A ti wá wò pé tá a bá déwájú irú yín ó yẹ ká ẹ lè tàn mọ́lẹ̀ sáwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí, pàápàá lórí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tí ogun pọ̀ àti ọ̀tẹ̀ dìde, pàápàá Ìbà Gani Adams tí wọ́n fi joyè ààrẹ. Ẹ ṣé gan olóòtú. A ti ń retí àwọn irú ìbéèrè báyìí ní ọjọ́ tó pẹ́, ṣùgbọ́n kálukú ló ní ibi tó wúlò sí nínú ọ̀rọ̀ ẹgbẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oníròyìn ti ń wá láti interview mi ṣùgbọ́n tí mi ò rí àyè láti dá wọn lóhùn, especially èmi ò like kí n kàn máa sọ̀rọ̀ always. Mo believe nínú action. Kò nídìí pé kákan máa jánu. Okun tí mi ṣe tolerate any interview. But ẹ̀yin ní ẹ wà lock. Ọ̀nà tẹ́ fi wà lock ni pé ẹ bá mi léni. Ṣùgbọ́n màá dá yín lò ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ ń béèrè ọ̀rọ̀ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò. Nǹkan ẹyọ kan tí màá kọ́ fi dá yín lò ní pé ẹni tí ò mọ Ààrẹ Ọ̀nà Kakanfò kò mọkọ ìyá ẹ̀. Ẹni tí ò mọ Ìbà Gani Adams, odidi ìlú kan tí wọ́n ń pè ní èèyàn kan, odidi ìlú tọ́pọ̀lọpọ̀ rò pé èèyàn kan ni, àkàndá Elédùmarè. Nínú béèrè tẹ́yìn kan béèrè ẹ̀ ń sọ wípé ọ̀tẹ̀ àti awuyewuye pọ̀. Dábì pé yìí gan ti mọ nǹkan tó ń lọ. Ẹja ọkọ bẹ̀rẹ̀ láti bí báyìí lórí ìjókòó